àjálù burúkú leléyìí fún Adeleke lọ́sùn. Àwọn ọlọ́pàá ti mú akọ̀wé ìjọba ẹ̀ lọ. Ọ̀rọ̀ náà le díẹ̀. Bí ìbò Ọ̀ṣun ti ń súnmọ́, bẹ́ẹ̀ ni wàhálà oríṣiríṣi ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún, pàápàá láàrin àwọn ọlọ́pàá àti ìjọba. Ọ̀rọ̀ náà sì ti le débì kan. Ó le débi pé yóò ṣòro kí àwọn ọlọ́pàá pàápàá tó lè wé ara wọn mọ́ pé wọn kò sí lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan tàbí pé iṣẹ́ àwọn làwọn ń ṣe. Ìdí ni pé ọ̀nà tí wọ́n fi ń ṣe iṣẹ́ wọn náà mú ìfura dání ni. Bẹ́ẹ̀ ló mú ìwà kò sí ohun tẹ́nìkan lè fi wá ṣe dání. Àfi bí ẹni pé àìpẹ́ yìí kọ́ ni wọ́n dìbò ní ìpínlẹ̀ Èkìtì tí ẹnikẹ́ni kò sì gbọ́ ariwo kankan. Ohun tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ò dáa. Àwọn ọlọ́pàá sì gbọ́dọ̀ gbìyànjú láti wẹ ara wọn mọ́ dáadáa nínú àwọn ọ̀rọ̀ náà. Wọ́n ti mú akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Teslim Ìgbàláyé lọ. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn kọmíṣánná lọ́sùn ní àwọn ọlọ́pàá kò yéé pààrà ilé àwọn, tí wọ́n ń da ilé àwọn rú, tí wọ́n ń túbẹ̀ palẹ̀, tí wọ́n ní àwọn ń wá oríṣiríṣi nǹkan. Níbi tí nǹkan bá ti dáa tó dáa gan-an, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ kan kò ní lọ mú akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà láì jẹ́ pé ó jẹ́ kí gómìnà tó wà níbẹ̀ gbọ́ sí i. Ìyẹn ò dáa, torí ìwà ìfojú ẹni gbolẹ̀, ìwà tó fi hàn pé ọ̀gá ọlọ́pàá náà ń sọ pé òun ò sí lábẹ́ gómìnà yìí o, ìjọba tòun lòun ń ṣe ni, ohun tó bá sì wù òun lòun lè ṣe. Tàbí báwo ni yóò ṣe rí kí olórí ọlọ́pàá ní Àbújá pàṣẹ kí wọ́n lọ mú akọ̀wé ìjọba àpapọ̀ láì jẹ́ kí ààrẹ mọ̀? Níbo ni wọ́n ti ń ṣe yẹn? Ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ ilé Teslim Ìgbàláyé, wọ́n sì kó gbogbo àwọn tí wọ́n bá níbẹ̀ lọ. Kò sí ẹni tí kò mọ̀ pé ọ̀tá ayé òun ọ̀run ni ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gòtán àti gómìnà ìpínlẹ̀ náà Ademọla Adeleke mú ara wọn. Nítorí gómìnà ń pàápàá ti jẹ́ kí ìjà náà le sí nígbà tó ti lè fi ẹjọ́ kọmíṣánná náà sun ọ̀gá ẹ̀ pátá, ìyẹn ọ̀gá ọlọ́pàá àgbà Túnjí Dìísù, nígbà tí ìyẹn ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ ẹ̀. Kò sì sóhun tó ń fa ìjà náà ju pé Adeleke àti àwọn ẹgbẹ́ òṣèlú ẹ̀, ìyẹn Accord Party, sọ pé àwọn ẹgbẹ́ APC ń ṣe jàgídíjàgan, wọ́n sì ń pa àwọn ọmọ ẹgbẹ́ àkọọ̀dù, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ohun tó lè da ìdìbò tó ń bọ̀ náà rú. Àmọ́ pé gbogbo bí àwọn ti ń fẹjọ́ àwọn APC sùn tó, ẹ̀yìn etí ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ń kọ sí. Bí wọn yóò bá sì mú èèyàn rárá, àwọn ọmọ ẹgbẹ́ àkọọ̀dù gan-an ni wọn yóò padà wá mú. Adeleke ní ọ̀gá ọlọ́pàá yìí ń gbàbọ̀dé fáwọn, ó sì jọ pé APC ni wọ́n ń ṣiṣẹ́ fún. Àmọ́ kọmíṣánná ọlọ́pàá náà bínú. Ó ní òun ò ṣiṣẹ́ fún APC ní tòun o, pé àwọn ọ̀daràn tí àwọn ń wá gan, ìyẹn àwọn tí wọ́n ń hu gbogbo ìwà jàgídíjàgan tí Adeleke ń sọ yìí, Adeleke fúnra ẹ̀ ló kó wọn pamọ́ sílé ìjọba. Tí Adeleke bá fi lè kó àwọn jàǹdùkú sínú ilé ìjọba ẹ̀, àjẹ́ òun ni gómìnà àkọ́kọ́ tí yóò ṣe irú ẹ̀ ní gbogbo Nàìjíríà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ilé ló wà níkàáwọ́ gómìnà náà tó lè lò nígbà tó jẹ́ òun ló ní ìpínlẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ló ń ṣọ́ Adeleke kiri. Bí èyí bá sì rí bẹ́ẹ̀, kò sí ohun tí kò ní jẹ́ kí àwọn ọlọ́pàá wọ̀nyí sọ fún ọ̀gá wọn. Àwọn pàápàá sì lè mú ọ̀daràn tó bá wà nílé ìjọba, nígbà tó jẹ́ bí ọlọ́pàá ti wà níbẹ̀ náà ní DSS wà. Àmọ́ bí ìjà bá ti dé, kò sí ohun tí kò lè ṣẹlẹ̀. Orin àdúrà lásán lè di orin òwe. Ohun tó sì fa mímú tí wọ́n mú Teslim nìyẹn. Odidi akọ̀wé ìjọba ìpínlẹ̀ tí wọn kò sì sọ fún gómìnà tó ń bá a ṣiṣẹ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀ṣun fúnra ẹ̀, Abíọ́dún Ọ̀jẹ́lábí, ló kéde ọ̀rọ̀ náà fáwọn oníròyìn láti lè fi bí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ti mú ọ̀rọ̀ ọ̀hún ní pàtàkì tó ní. Ohun tó sọ ni pé ó lóbó ta àwọn pé àwọn ẹgbẹ́ ọ̀daràn kan kó ara wọn jọ pọ̀ síbì kan láàrin ìlú Òṣogbo, àwọn sì sáré lọ síbẹ̀ láti lọ ká wọn mọ́. Níbẹ̀ làwọn sì ti mú àwọn 6 kan. Àwọn tí wọ́n sì mú ní Teslim Ìgbàláyé, Àpọ̀ndé Táíwò, Ọládélé Abíọ́dún, Adéyẹmọ Lukman, Ọláoyè Mufutau àti Musiliu Adérẹ̀mí. Ọjẹ́lábí ní nígbà tí àwọn débẹ̀ pàápàá, àwọn bá owó tó dín díẹ̀ ní mílíọ̀nù 5, 4.8 million naira níbẹ̀. Àwọn bá kọ̀ǹpútà laptop kan, àwọn bá maṣíìnì photocopy tí wọ́n fi ń ṣe ẹ̀dà ìwé, àwọn bá maṣíìnì ìtẹ̀wé, ìyẹn printer, àwọn tó rí káàdì ìdìbò 2, àwọn sì rí ìwé orúkọ àwọn olùdìbò ti wọ́ọ̀dù 1 sí wọ́ọ̀dù 15. Gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn sì kó pátá, àwọn sì tọ́jú wọn. Ọkùnrin alukoro àwọn ọlọ́pàá yìí ní
àwọn ohun tí àwọn rí níbẹ̀ fi hàn pé ó ṣeé ṣe kó jẹ́ àwọn èèyàn náà fẹ́ lò ó fún ìwà ọ̀daràn ni. àwọn ìwé àti àwọn owó tí àwọn rí yẹn ó lè jẹ́ èyí tí wọ́n fẹ́ lò láti fi da ètò ìdìbò rú, kí wọ́n máa ra káàdì ìdìbò lọ́wọ́ àwọn olùdìbò tàbí kí wọ́n máa há owó fáwọn èèyàn láti dìbò fún wọn, ohun tó sì lòdì sí òfin ìdìbò orí 121 121 nìyẹn. àti pé níbi tí èèyàn méjì tàbí mẹ́ta bá sì ti péjọ láti hùwà ọ̀daràn náà ní gbogbo wọn, ìyẹn làwọn ṣe kó wọn. Ọ̀jẹ̀lábí tún ní ẹ̀ṣẹ̀ ni láti gba ẹni tí àwọn ọlọ́pàá ń wá sílé, nítorí nílé ìgbàláyé làwọn ti bá ọkùnrin kan, Ọládélé Abíọ́dún, ẹni tí àwọn ti ń wá tipẹ́tipẹ́. níwọ̀nba abírí náà, ẹ̀sùn tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti kà sí àwọn èèyàn wọ̀nyí lẹ́sẹ̀, ìyẹn àwọn tí wọ́n mú ní ilé ìgbàláyé ti lé ní 10 dáadáa. ìwà ọ̀daràn sì ni wọ́n pe gbogbo wọn. bó sì tilẹ̀ jẹ́ pé kò sí ẹ̀sùn ìpànìyàn níbẹ̀, àwọn ọlọ́pàá rọ́ gbogbo wọn dà sí tìmọ́lé ni, nítorí Ọ̀jẹ̀lábí ní kò sẹ́nìkan tó tóbi ju òfin lọ lọ́dọ̀ tàwọn. ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbogbo ọ̀rọ̀ yìí kì í ṣe bẹ́ẹ̀ rárá, pé kò rí bẹ́ẹ̀ kò tiẹ̀ súnmọ́. àkọ́kọ́ ni pé ó pẹ́ tí àwọn ti ń pariwo pé àwọn ọlọ́pàá fẹ́ ti ọ̀ràn mọ́ àwọn èèyàn tí wọ́n bá ń bá ìjọba ṣiṣẹ́ lọ́rùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun nípa lílọ sílé àwọn kọmíṣánná àwọn láti máa lọ tú ibẹ̀ ká láì gba ìwé àṣẹ kóòtù kankan. ìjọba ní bí wọ́n ti ń ṣe ni pé wọn yóò kàn já wọlé kan gìrì lójijì, wọn yóò sì bẹ̀rẹ̀ sí da àwọn aráalé náà láàmú. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé ilé kọmíṣánná àwọn ni o. ó ní ilé Teslim tí wọ́n lọ yìí, àsìkò tí àwọn adarí ẹgbẹ́ àkọọ̀dù ní wọ́ọ̀dù ìgbàláyé ń ṣe ìpàdé bí wọ́n ti ṣe fẹ́ ṣe ètò ìdìbò wọn àti ìpàdé ẹgbẹ́ wọn ni wọ́n lọ já bá wọn yìí o. pé Teslim gan kò sì sí nílé, ó wà níbi ìpàdé tí alága ẹgbẹ́ òṣèlú INEC Ọ̀ṣun pè, níbẹ̀ ló wà tó ń bá wọn ṣèpàdé, kò sí nílé tí wọ́n lọ yìí. nígbà yìí ni wọ́n ṣẹ̀ lọ mú tí àwọn ọlọ́pàá wá ń parọ́ pé wọ́n bá a nílé ni. bẹ́ẹ̀ ni ilé akọ̀wé ìjọba tí wọ́n lọ náà yìí, wọn kò ní ìwé àṣẹ ilé ẹjọ́, ìyẹn search warrant, tí wọ́n lè fi lọ síbẹ̀. wọn kò gba ìwé kankan níbì kankan rárá, wọn kàn já wọlé ni. kódà wọ́n kó àwọn ọlọ́pàá tí wọ́n wà nínú ilé náà lọ. Rashidi Alimi tí í ṣe kọmíṣánná ètò ìròyìn tó ń sọ̀rọ̀ yìí lórúkọ ìjọba sọ pé tàbí ṣùgbọ́n kan kò sí níbẹ̀, àwọn ọlọ́pàá wọ̀nyí ti fi ara wọn hàn pé iṣẹ́ APC làwọn ń ṣe, torí gbogbo àwọn kọmíṣánná àwọn lókù tí wọ́n ń lọ sílé wọn káàkiri tí wọ́n ní àwọn ń wá kinní kan, ohun tí wọ́n sì ń wá kò yé ẹnikẹ́ni. ọkùnrin náà ní àfi kí ìjọba pe ọ̀gá ọlọ́pàá Ọ̀ṣun yìí kí wọ́n kìlọ̀ fún un, bí bẹ́ẹ̀ kọ́ yóò bà gbogbo nǹkan jẹ́, nítorí bí wọ́n ti ń lé àwọn ọmọ ẹgbẹ́ àkọọ̀dù kiri yìí, àwọn ọmọ ẹgbẹ́ APC tí wọ́n ń ṣe oríṣiríṣi ìbàjẹ́ àti jàgídíjàgan káàkiri ìpínlẹ̀ náà, àwọn ń rìn fàlàlà ní tiwọn ni o, tí wọ́n sì ń fi àwọn aṣáájú ẹgbẹ́ àwọn ṣe yẹ̀yẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ àwọn ló ti wà ní tìmọ́lé, níbẹ̀ ni wọn yóò sì máa gbé. bí òun ti sọ̀rọ̀ náà ní alukoro fún ìgbìmọ̀ ìpolongo ìbò fún Adeleke Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì náà sọ ní Àbújá lánàá òde yìí kan náà, ìyẹn lásìkò tí àwọn ọlọ́pàá Ọ̀ṣun ń mú àwọn èèyàn wọn. àwọn lọ sí Àbújá láti lọ sí ọ́fíìsì àwọn àkànṣe ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń pè ní Intelligence Response Team IRT. lẹ́yìn tó sì ti ṣe ìpàdé pẹ̀lú wọn ló ń sọ fún àwọn oníròyìn pé bí òun ti ń sọ̀rọ̀ yìí o, àwọn ọmọ ẹgbẹ́ àkọọ̀dù 86 ni wọ́n kó wá sí ìlú Àbújá láti ìpínlẹ̀ Ọ̀ṣun. wọ́n ní àwọn ọlọ́pàá ń ṣàwọn káàkiri ni o, bí wọ́n bá sì ti mú wọn bẹ́ẹ̀, Àbújá ni wọ́n ń gbé wọn lọ tààrà. ó ní àwọn tí wọ́n kó wá sí Àbújá yìí, wọ́n kò gbé wọn lọ sílé ẹjọ́ o, bẹ́ẹ̀ ni wọn kò fi ẹ̀sùn kankan kàn wọ́n o, síbẹ̀ níṣe ni wọ́n pín wọn sí àwọn ọgbà ẹ̀wọ̀n káàkiri. Ọlájẹ́ngbèsì ní òun fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí àwọn lọ bá pé 36 àwọn ọmọ ẹgbẹ́ àkọọ̀dù tí wọ́n mú lọ́sùn ló wà nínú ọgbà ẹ̀wọ̀n Kẹ́fí, 14 ni wọ́n wà nínú ọgbà ẹ̀wọ̀n Kùjé. bẹ́ẹ̀ ni kò sí ẹ̀sùn kankan tí wọ́n fi kàn wọ́n, wọ́n kàn rọ́ wọn dà síbẹ̀ lásán ni. ọkùnrin náà ní ọ̀rọ̀ ọ̀hún ya àwọn ọ̀gá ọlọ́pàá tí àwọn jọ ń sọ̀rọ̀ náà lẹ́nu pàápàá, àwọn náà sì ń wòye pé kí ló ń ṣẹlẹ̀ gan-an. òun náà pàápàá ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbà bọ̀dẹ̀ pé àfi kí ọ̀gá ọlọ́pàá pátápátá Túnjí Dìísù dìde kó gba àwọn ará Ọ̀ṣun, kó rí i pé àwọn ní ìdìbò tó lálàáfíà ní ìpínlẹ̀ àwọn, bí bẹ́ẹ̀ kọ́ ọ̀gá ọlọ́pàá Ọ̀ṣun yìí yóò sọ ọlọ́pàá àti ìjọba àpapọ̀ lẹ́nu ni. tẹ́lẹ̀ alága ẹgbẹ́ òṣèlú APC Nentawe Ìwádìí ti sọ àsọtẹ́lẹ̀ burúkú kan
sínú ayé ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù lọ́sùn. Ìyẹn láìpẹ́ yìí ni o, nínú ọ̀sẹ̀ tá a wà yìí gan. Ó ní ẹgbẹ́ náà kò yàtọ̀ sí kẹ̀kẹ́ napep àti pé tírélà ní APC bí kẹ̀kẹ́ napep bá sì forí sọ tírélà yóò rún jégejége ni. Àwọn èèyàn pariwo ha nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí pé ṣé kìí ṣe pé nǹkan aburú kan yóò ṣẹlẹ̀ sí àkọọ̀dù, torí bí tírélà bá kọlu kẹ̀kẹ́ márúwá lóòótọ́ kò ní yàtọ̀ sí ọlọ́mọlanke tó dúró de rélùwéè, kíákíá ni yóò parẹ́. Àwọn èèyàn rò pé ẹjọ́ àkọọ̀dù tí wọ́n dá ní kóòtù níbi tí wọ́n ti fagilé orúkọ ẹgbẹ́ náà, tí ilé ẹjọ́ sì ní kí INEC yọ orúkọ wọn dànù kúrò nínú ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà, ní alága APC ń torí ẹ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni. Àmọ́ nígbà tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìlú Àbújá dájọ́ ní ọjọ́ Ìṣẹ́gun tó sì dé ìjẹta pé kò sí ohun tó jọ ọ́ kí ẹgbẹ́ náà àti àwọn tó kù wọn máa ṣe iṣẹ́ wọn lọ, tí wọ́n sì ní kí INEC má dá adájọ́ Peter Lifu tó dájọ́ ọ̀hún lóhùn. Kálukú ti rò pé ọ̀rọ̀ náà ti parí ni. Àjàgà aburú náà ti ré kúrò lórí ẹgbẹ́ àkọọ̀dù ni. Àfi bí eléyìí ti tún ṣẹlẹ̀ lójijì, nítorí nítòdodo àjálù burúkú ni kíní tó ṣẹlẹ̀ wẹ́rẹ́ yìí jẹ́ fún Ademọla Adeleke torí akọ̀wé ìjọba ẹ̀ ni. Bó sì tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ará ìpínlẹ̀ náà ni wọ́n ń sọ pé ọ̀rọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀, ohun tí àwọn APC ti ṣètò ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ láti fi pa Adeleke ni wọ́n ń gbé jáde. Síbẹ̀ Ọjẹ́lábí ní iṣẹ́ tàwọn làwọn ń ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá lọ́sùn. Níbikíbi tí àwọn bá ti gbọ́ pé wàhálà wà làwọn ń lọ láti lọ kó àwọn tó bá wà níbẹ̀, nítorí tí àwọn náà sì ń fẹ́ kí ètò ìdìbò náà lọ dáadáa ni. Àmọ́ ọ̀pọ̀ aráàlú kò gbà yẹn. Wọ́n ní kò sí bí wọn yóò ṣe ní ètò ìdìbò kan tí yóò lọ wọ́ọ́rọ́ ní ìpínlẹ̀ náà bó bá jẹ́ ọ̀gá ọlọ́pàá tó wà níbẹ̀ yìí náà ló sì wà níbẹ̀ títí tí ọjọ́ ìdìbò ọ̀hún fi pé o. Bí nǹkan ti wà báyìí kò sẹ́nìkan tó lè sọ ohun tí yóò ṣẹlẹ̀. Òkùnkùn ṣú birimu lórí ètò ìdìbò gómìnà Ọ̀ṣun yìí ni o. Àdúrà ló kù kí gbogbo èèyàn tó bá fẹ́ràn wọn lọ́sùn máa gbà báyìí pé kí Ọlọ́run jẹ́ kí ìdìbò náà lọ dáadáa o. Ọláìwọlá alága ló ń yẹ àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ wọn fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.